A dúpẹ́ fún Olódùmarè nítorí pé àti mi ò bá ní parí ọdún ilé tó dùn ju tàtẹ̀yìnwá lọ. Àwọn barúmọ̀lẹ́ fi yé mi pé àwọn wà lẹ́yìn mi kí n máa ní ṣùgbọ́n máa máa dá sí ni ó dẹ̀ ń dá sí. Ọdún tó kọjá àmọ́ bó ṣe rí, ọdún yìí àtúrí bó ṣe rí, ó dùn ó lárinrin, a dẹ̀ dúpẹ́ fún Olódùmarè. Níbẹ̀rẹ̀ ìrìn àjò yìí, àwọn ẹ̀kọ́ tó gbé ilé òkú, torí ọ̀yẹ̀kẹ́ ṣe é bì fún. Bẹ́ẹ̀ni. Ẹ tó gbé wá sí èkó. Ṣé báyìí sì ká ọ̀sẹ̀ èkó lè máa ṣe lọ? Ṣe rí ìbéèrè tẹ́ bí mi. Tẹ́ bá ní pé kí n dáhùn sincerely, màá ní Èkó ni mo fẹ́. Nítorí pé alákọ̀ọ́kọ́ ìlú tí mo ti wà tẹ́lẹ̀ tí ó ti jẹ́ pé rògbòdìyàn wà bẹ́ẹ̀ kọ́ nílùú mi. Ní alákọ̀ọ́kọ́. Then tí máa gbé lọ bẹ̀ ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ má lè wá nítorí ọ̀nà jíjìn ṣùgbọ́n ṣe mọ̀ wípé ìlú Èkó yìí àti pé àdúgbò yìí gangan Òṣòdì yìí ni mo dàgbà sí ni wọ́n forí mi sọlẹ̀ sí tí mo ti ṣe kékeré ṣe gbogbo ẹ̀ so àwọn èèyàn mi ó easy fún ọgán láti access mi ṣùgbọ́n ṣe rìnrìn àjò lọ sí Ìlọrin Olódùmarè lóye torí pé kò ṣe mí ilé sọ pé ìfẹ́ inú mi ló gbé mi débẹ̀ ṣùgbọ́n nígbà tí Olódùmarè wá sọ pé ibẹ̀ ni a ti máa là òun ló jẹ́ ká dúró àwọn òde nífẹ̀ẹ́ bàdúró onílùú jẹ́ orúkọ wa òní mi ò ní fẹ́ kórúkọ tèmi bàjẹ́ kọ́ máa ní ọmọ kan ló wá láti ìlú kan tó wà bàdú wọn jẹ́ so tó bá jẹ́ pé wọ́n bá fi dídá mi mo fẹ́ Èkó náà Èkó tẹ́ mi lọ́rùn so kí àlàáfíà kó lè jọba kọ́ má dárúkọ kọ́ nìkan ló bàdú àwọn jẹ́. ìjọba ilé ìlú àgbàmì ń jó wọ́n ti jẹ wọ́n ṣe ọgbẹ́ ṣé èyí náà ní gbogbo ẹgbẹ́ tó parí àbó tí ìwà ìjì ṣáájú àsìkò yìí. Ní gbogbo ọdọọdún ọjọ́ mẹ́ta ni mo máa fi ṣe ní àti bí ìjẹrin ni mo ti wà ní Èkó a lọ kọ́kọ́ lọ sí Badagry Ògùn a lọ ṣe intensive prayer and spiritual work kì í ṣe wípé àkànlọ tó wà bá lọ jẹun bẹ̀ a lọ bá arókùn pàdé a ṣèdúpẹ́ a dẹ̀ tún ṣe àwọn kankan a tún fi béèrè fún ẹ̀kún ọdún tuntun míì so láti ìgbà yẹn a ṣe mọ́júmọ́ a máa ń ṣe mọ́júmọ́ ni níbi láti máa bọ orókùn tá máa bọ ẹgbẹ́ máa bọ orí ìwáṣẹ àwọn nǹkan oríṣiríṣi bẹ́ẹ̀ ni a máa fọ ẹsẹ̀ fọ bẹ́ẹ̀ ni bá a ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn so a máa ṣe lọ́jọ́ kejì ìyẹn láti Friday sí àná so èyí ni àṣekágbá ẹ̀ tí í ṣe ọjọ́ kẹta ṣùgbọ́n kó tó di ìgbà yìí gbogbo àwọn olùmọ̀lẹ́wà pátápátá láti kọ́kọ́ bọ̀ láti fún lóúnjẹ nínú ìyẹ̀wò wọn kó tó di pé àwa gbé ògbélé síta. tó síwájú sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá kí ni àríwòye tí. Ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá ó dára sí ni ṣe rí àwọn mistake kan wà tí àwọn bàbá ńlá wa ti ṣe darí tó fi jẹ́ pé wọ́n fi àyè gba oríṣiríṣi rẹ́dẹ̀rẹ́dẹ́ ṣùgbọ́n dàbí wípé àwọn Gen Z generation tó wà ní sẹ́yìn tí wọ́n wọnú ìṣẹ̀ṣe wọ́n ti lọ dún àwọn nǹkan kan oríṣiríṣi ẹ̀sìn wò wọ́n wá ti rí adúpẹ́ fún Elédùmarè àti irúnmọlẹ̀ tí ó ń pe àwọn ọmọ ìpadà wálé ojú tún ti ń là sí then ìṣẹ̀ṣe tí wà mọ́ modernized kò sí ìṣẹ̀ṣe onídọ̀tí mọ́ kò sí ìtí epo máa ń ṣe nítorí pé eléyìí ó ń jẹ́ kí àbùkù máa tara wa ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ yẹn wípé àwọn kìnìún yẹn they are just icons inú ni òrìṣà ń gbé tá a bá pè wọ́n inú afẹ́fẹ́ náà ti ń ṣiṣẹ́ they are in us ibẹ̀ ni wọ́n ti ara wa ni wọ́n wà tí wọ́n ti ń ṣiṣẹ́ so ìṣẹ̀ṣe ti ń get better nísìn gbogbo àwọn mistakes tí àwọn baba ńlá wa ṣàtìrí àwọn ọmọ irúnmọlẹ̀ tó ń dìde láti correct so many of them irú àpẹẹrẹ bíi kan ní òrìṣà fèèyàn rúbọ wọ́n fèèyàn rúbọ fóríṣà kí ẹ bá bí wọ́n léèrè pé kán méèyàn tí wọ́n fi rúbọ wárí wọn ní rí mú wá nítorí ọ̀rọ̀ yìí láti tàbùkù àti pa ìṣẹ̀ṣe jẹ́ ṣùgbọ́n èmi mọ̀ dájúdájú láti tí mo ti ń ṣe ìṣẹ̀ṣe yìí kò sí òrìṣà tó lè béèrè èèyàn lọ́wọ́ yìí never. nílẹ̀ Yorùbá lẹ́nu fíìmù Yorùbá lọ́lọ́ tí lójú tí ìbọlẹ̀ kà wọ́n sí. fíìmù Yorùbá ti fíìmù Yorùbá ti bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ eléyìí ló máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ní ìròrí pé májíìkì ni ìṣẹ̀ṣe nígbà tí wọ́n máa kọ́lé pé àwọn nǹkan kan wá ní wọ́n dìsàbíàdé tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìṣẹ̀ṣe ṣe rí ìṣẹ̀ṣe has to do with spirituality bó ṣe kọ́ ní ọ̀lẹ́ ẹ̀sìn pé tí èèyàn ò bá ní spiritualist ẹ̀ẹ́dẹ́tì ní ara tí èèyàn bá wà awakened kò lè yéèyàn ẹnìkan bèrè pé sọ̀kọ̀ ẹ má bínú pé mo yà sílẹ̀ ó ní ẹ̀ ìrìn sílẹ̀ ṣùgbọ́n kò lè yé ẹnìyẹn ká má bínú pé ìrìn òun ṣòwò làkọ̀ icon ni àkànṣe ló kò pé ẹni tó ń kọ́kọ́ gbé irin kalẹ̀ kì í ṣe inú ẹ̀ ní òrìṣà yẹn wà inú ló ń gbé ancestors wa ni wọ́n agbára wọn ò kú ẹ̀mí kì í kú ara ló máa ń wà so wọ́n máa difficult láti explain fún èèyàn tí kò bá ní ìmọ̀ àti òye. ìjọba ní àwọn tí wọ́n máa ń ṣàfihàn babaláwo wọ́n á ní bí kàdúmọ́ ọ̀rọ̀ ìgbà. bẹ́ẹ̀ ni wọ́n ti bà nǹkan jẹ́ so gbogbo yẹn náà ni àwọn bàbá wa àtàwọn náà wà yìí náà là ń gbìyànjú láti sọ ní gbogbo ìgbà àwọn èèyàn ti dìde nínú ìṣẹ̀ṣe nísìnyí láti fẹ́ máa correct gbogbo irú èṣù kì í ṣe sátánì àwọn which is very true àwọn
àwọn onífíìmù ló jẹ́ kó máa pe Sátánì wà nínú Bíbélì, Sátánì, Satan, Jésù, Jesus, Luciferi, ń bọ̀ wá kan orí Sátánì, wọ́n wá ní èṣù sí ilé irúmọlẹ̀ ní tó gbọ́ àwọn orúkọ yẹn látọ̀ ẹ̀là, wọ́n á ní Jésù ní ẹ̀là, gbogbo nǹkan yẹn ni àwọn fíìmù àwọn tó ń ṣe yẹn náà ti bàjẹ́, gbogbo ẹni adẹ̀ tí ń gbìyànjú àwọn orúmọlẹ̀ tí ń gbìyànjú láti ṣe àtúnṣe lé lórí. Lónìí ní orí social media oríṣiríṣi ni mùsùlùmí fa ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn náà ń wọ́ wọn gẹ́gẹ́ bí ẹ tó ń gbèrú lọ ni wọ́n nílò àlàáfíà ni kí ni ìmọ̀ràn àlàáfíà tẹ ní fún ẹlẹ́sìn méjèèjì àṣeṣe ni àti mùsùlùmí. ṣe rí tó máa ń sọ̀rọ̀ nípa ìjà ẹ̀sìn èmi ò ní sí lára àwọn tó máa bá wọn jà ìdí tí mi ò fi lè jàjà yẹn ni wípé both religion the three religion ló raise mi so it will be very proud of me kí n jáde mi iṣẹ́ ọmọ tó ti lé ilé burúkú jáde tẹ bá wò ẹ rí pé àwọn family mi majority of alájà ni wọ́n ti lọ Mẹ́kà they are Muslims ibi tẹ́mi ti wá ìfẹ́ náà fi raise wa kò ní burú fún mi kí n wá jáde síta kí n máa wá support pé ẹnìkan ó ṣe kinní kan ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ní wípé irúnmọlẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àwọn Olódùmarè fúnra rẹ̀ ló ń ṣe àwọn àtúnṣe kan ṣó ti yé so nǹkan tí mo kàn máa rọ gbogbo wa ni wípé ká jẹ́ kí àlàáfíà kó jọba kí a fi ara wa ní ọkàn balẹ̀ Olódùmarè rán wa níṣẹ́ òun ló máa tó Olódùmarè bá fẹ́ kí gbogbo wa jẹ́ ẹ̀sìn kan ṣoṣo kò ní rẹ́nì kankan ó lágbára láti yí wa padà ṣùgbọ́n gbogbo àṣà ká máa fi páleke máa fi mú yàn máa ṣe wàhálà ṣe dààmú yẹn èmi máa rọ àwọn alágbára yìí kí wọ́n rẹra wọn sílẹ̀ kí a fi àyè gba ara wa nítorí pé wọ́n máa ń rí ìṣẹ̀ṣe bí nǹkan tó wí fún tí ò dẹ̀ yí fi ìṣẹ̀ṣe ìdáwà náà ṣe àwa lélẹ̀ ládán ládùn wò ládẹ̀ ń ṣe ohun rere ẹ wo darú àwọn èèyàn tó wá tí wọ́n wá yẹmi sí Muslim wà nù wọn Christian wà nù wọn nígbà tó bá tilẹ̀ wá a lè ṣe without ara wa àfi tá a bá parọ́ fúnra wa a lè ṣe without ara wa. Orúkọ mi ni Yèyé Ajẹ́ṣìkẹ́mi Ológun Ọmọlára Ọlátúnjí ẹ ṣé mo